ẹ̀yin tèmi tá a bá ní parọ́ ó yẹ Ọdúnládé Adékọ́lá kí ló dé ayẹyẹ òkú bàbá rẹ̀ yìí ó yẹ gbogbo àwọn tí ò tẹ̀ kí ń jáde níbi occasion la rí èyí tí gbogbo wọn tún jáde àtọmọdé àtàgbà nínú industry kódà àtàwọn tó wà nínú Nollywood English settings àwọn gan tún wá abẹ́ẹ̀rí nǹkan ẹ wo arákùnrin tó wọlé gospel singer àbí ó dà pò náà ni Ọlá Best náà lẹ́rí tó wọlé yìí ẹ wo ó lọ kí Ọdúnládé Adékọ́lá abẹ́ẹ̀rí níbi tó jókòó sí ẹ wo báwọn èèyàn ṣe ń hèlẹ̀ ẹ wo bínú àwọn èèyàn ṣe ń dùn bí wọ́n ṣe rí ṣe ló bẹ̀rẹ̀ sí ní entertain àwọn èèyàn táwọn èèyàn mú jó tinú wọn ń dùn Ọdúnládé gan ṣáà ń wò ó ní pé ọmọ yìí ṣe wá good tó báyìí ẹ wò bó náà ṣe ń mójú àbẹ́ẹ̀rí ṣe rí gbogbo nǹkan nílé ayé yìí ẹ ṣáà jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa wọ́n ní ìwà ni iyì ọmọ ènìyàn ìwà lẹ́wà ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni bíyàn lówó lọ́wọ́ tí ò níwà bẹ́ẹ̀ gbénáwó kalẹ̀ nírẹ́ni wá bẹ́ẹ̀ gbóúnjẹ kalẹ̀ nírẹ́ni jẹ́ bóyá tẹ́ bá lọ kóúnjẹ òun tẹ́ kó fáwọn oníbàárà abẹ́ẹ̀rí nǹkan ẹ wo bí gbogbo èèyàn ṣe turn up àwọn tó kì í wá ẹ wò ìtẹ̀lẹ̀ náà lẹ rí yìí abẹ́ẹ̀rí ìtẹ̀lẹ̀ lẹ rí yìí àtàwọn ojú tá a mọ̀ abẹ́ẹ̀rí ẹ wo actor yìí náà àtàwọn ojú tá a mọ̀ àtàwọn ojú tá a mọ̀ gbogbo nínú ẹ wo Fẹ́mi Adébáyọ̀ ẹ wo Madam Sajẹ ẹ wo àwọn náà bàbá yìí náà ni ẹ wo Anta Laniyan kí ló dé ẹ wo Kúnlé Afod ẹ wo Ìjẹ̀bú gbogbo wọn pátápátá òun la rí níbi ayẹyẹ yìí mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ ẹ̀yin tèmi ẹ wo gbogbo àwọn actors yìí ẹ wo Délé Odùlé ẹ wo gbogbo wọn gbogbo àwọn tán kí n tẹ́tọ́ pé hardly lẹ́ máa fi rí wọn location ẹ wo Ọláìyá náà ẹ wo Ìjẹ̀bú ẹ wo bàbá yìí náà ẹ wo Níyì Johnson mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà ẹ wo Gògó kí ló dé àní gbogbo ilé ló dìde gbogbo ilé tán gbogbo industry pátápátá òun ni wọ́n turn up fún Ọdúnládé Adékọ́lá abẹ́rẹ́ nǹkan ẹ wo gbogbo wọn ẹ wo Jídé Kòsọ́kọ́ náà mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà àní ṣẹ́rí ìwà ní gbogbo nǹkan abẹ́rẹ́ gbogbo ilé pátápátá òun ni wọn kì í ṣe Èkó náà ti ṣe o Èkìtì Ọ̀tún Èkìtì ni wọ́n ti ṣe ìnáwó òkú bàbá Ọdúnládé tán ṣe yìí ẹ wo bí gbogbo wọn ṣe fi gbogbo nǹkan tán ṣe kalẹ̀ tí wọ́n wá ọjọ́ yẹn ni wọ́n fi kalẹ̀ fún Ọdúnládé ẹ̀yin ò mọ nǹkan tó take mọ nǹkan tó máa take definitely Ọdúnládé Adékọ́lá onírẹ̀lẹ̀ èèyàn ni gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ó sì níwà bẹ́ẹ̀ nítorí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ wo gbogbo àwọn èèyàn tó jáde tí àwọn tó tiẹ̀ jáde èyí tó surprise mi jù ní Anta Laniyan ẹ wo Anta Laniyan ó máa hard kẹ́ tó rí wọn ní occasion kan ó máa hard bẹ́ẹ̀ ni ẹ wo Ìrètí Ọ̀sáyẹmí náà ẹ wo Ògògó ẹ gbogbo àwọn ìyẹn kẹ́ tó rí lè ṣàdédé rí wọn ní occasion tí ò bá ṣe kinní wọ́n wá gbéra wọ́n kúrò ní gbogbo location tí wọ́n wà gbogbo wọ́n kúrò ní destination wọn wọ́n lọ sí Èkìtì èyí tó lọ by road àwọn tó lọ by air lóríṣiríṣi gbogbo wọn ni wọ́n péjú jọ síbi burial bàbá Ọdúnládé Adékọ́lá yìí wọ́n họ́nà ẹ̀. bàbá ní parọ́ kó kí ń yẹ̀yàn jù báyìí lọ kí ló tún kù abẹ́ẹ̀rẹ́ ẹ wo kọ́lá aṣọ tí wọ́n mú gan ẹ wo bó ṣe rẹwà ẹ wo àdìrẹ́ tí wọ́n wọ̀ ẹ wo bí gbogbo ẹ ṣe ń tanná bí gbogbo ẹ ṣe lọ bó ṣe yẹ kó lọ ẹ wo kò kí ń yẹ̀yàn jù báyìí lọ ẹ wo Ọdúnládé náà lẹ́rí yìí àti àwọn fámílì ẹ̀ tí wọ́n jókòó ẹ wo gbogbo àwọn èèyàn bí wọ́n ṣe lọ Múyìwá Adémọ́lá náà ló wọlé yìí ẹ wo actor yìí náà Ibrahim Chatta gan náà ò gbẹ́yìn ẹ wo màmá Ọmọbọ́láńlé àwọn náà ní Wàsó Ìrètí Ọ̀sáyẹmí
ẹ̀wọ̀ àwọn eléyìí ò kí ń jáde o gbogbo wọn pátápátá náà péjọ lady yìí náà ní ẹ̀wọ̀ Ìrètí Ọ̀sáyẹmí kẹ́ ẹ tó rí Ìrètí Ọ̀sáyẹmí ní occasion á mà pẹ́ o àbẹ́ẹ̀rí nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo wọn ló péjú jọ síbi ìnáwó mélòó la fẹ́ kà ẹ̀yin tèmi mélòó la fẹ́ wí oyè Ọdúnládé Ọdúnkọ́lá àfi tá a bá parọ́ lóko ẹ wò wọ́n try èèyàn ní abájọ tó fi ń pè ní fada kódà fada for a reason gan ni Ọdúnládé Adékọ́lá ẹ wò bí gbogbo wọn ṣe turn up ẹ wò ẹ ṣáàjẹ́ ká mọ̀ ṣe dáadáa nílé ayé bó tilẹ̀ jẹ́ wípé kò sí nǹkan tá a lè ṣe tá a lè fi táyé lọ́rùn ṣùgbọ́n ìwọ̀nba tá a bá lè ṣe ẹ jẹ́ ká ṣe ìwọ̀nba tá a bá lè ṣe bẹ́ẹ̀ kúkú bá a ṣe dáadáa yóò wí bá a sì ṣe dáadáa náà a yóò rí sọ ẹ ṣáàjẹ́ ká ṣe ìta lè ṣe tá a mọ̀ wípé ní rere táwọn a yóò fi mọ rí nǹkan sọ nípa wa àbẹ́ẹ̀rí báyìí àbáyọ àbádúpẹ́ á kí ìyókù ẹ̀yin bàbá ò dáa láṣẹ Èdùmàrè.